amákọ̀bí wọn lọ́kùnrin ọlọ́run ọba ọfọmọta wọn lọ́rẹ. àwa rí wípé àfáàwà sàdálà kó bímọ bàbá wa oníkìjìpá ni wọ́n lọ́mọ ni wọ́n bímọ lọ́lọ́run sóore fún. àwa máa wá ṣàdúrà fún wọn, a máa rántí wọn pẹ̀lú wàrí tọ́lọ́run fi fún wọn, tó fi rà wọ́n, tó fi ṣe wọ́n lọ́ṣọ̀ọ́. àdúrà wo là á máa ṣe náà ní fi kí wọn pé ó ní kì í jí pẹ́lọ́run yẹra akùnmù fàáyà akùnmù sọmọ ayé akùnmù ó ní kì í jí pẹ́lọ́run yẹra akùnmù fàáyà akùnmù sọmọ ayé akùnmù. ó ní kì í jí pẹ́lọ́run yẹra فأحياكم ثم أحياكم بأمن ويسر وطول البقاء إلى إبل النكس يغشاكم أماني 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 الهلا وربي من الزيغ نجاكم. فحياكم ثم حياكم أماني أماني سراج الهدى إلهي على الخير حبقاكم هناك يجيك الله يراكم فحياكم ثم حياكم هناك يجيك ويرعاكم فأحياكم ثم أحياكم. kí ọlọ́run wọlá pé àhàyá ó yíye bàbá wa Mufty Diyar tí ayé náà sì mọ̀ wípé wọ́n yé àhàyá lẹ́yìn ìgbà tó wá yé wọn tán ayé àkùnmú ọlọ́run tó kí yín kú iṣẹ́ ìkíni kú iṣẹ́ òun ni kọ́rọ̀ èèyàn orí bẹ́yẹn ti fẹ́ ọlọ́run gbé kabitẹ́ ẹ fẹ́ ó tún gbọ́rọ̀ àwọn ọmọ yín kabitọ́ fẹ́ tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ tọrọ lọ́dọ̀ ọlọ́run ó wá dà gẹ́gẹ́ bí wípé ẹ jòkótọ́ ọlọ́run nígbà tó fẹ́ ṣe kádàrá yín pé báyìí mo fi ò ṣe ọba tó wá ṣe bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ lọ kó má dùn nígbà kan la fi sọ pé ahyakum summa ahyakum fahyakum summa ahyakum. ìjòkó yìí ń kájú ìta jòkó sí náà ni al-awlad pọ́lọ́hún ń tà wá lọ́rẹ̀ ọmọ tó ń pè ní albanun bẹ́ẹ̀ ni tí wọ́n ń pè lọ́mọ kullu shay'in alwaladu huwa kullu shay'in waliduhu shay'un. ntí nǹkan bá ti bí náà ni wọ́n ń pè lọ́mọ ló fi jẹ́ sí pé bẹ́ẹ̀ náà bá bímọ á lò bímọ méjì ò bímọ á lò bímọ ọwọ́ akuru kí lèyàn bí torí pé ọmọ tẹ́ẹ̀rí òun náà ni akibadi ni wọ́n àìnù ni wọ́n òun náà ni bàkọ́wù lẹ́hásàr téèyàn bá fẹ́ ṣẹ́kù láyé àfikọ́lọ́hún ògbón lọ́mọ téèyàn bá fẹ́ ní sámúà káwọn èèyàn máa dákọ̀ rẹ̀ káàkiri àfikọ́ bímọ bíyàn bá fẹ́ ní zikiru ìrántí eré àfikọ́ bímọ ní gbogbo àwọn ànábì ọlọ́run fi sunkún ọmọ pé ní khifutul mawaliya min wara'i wa kanat imra'atin akira fahabuli min ladunka waliyan yarisuni wa yahrisu min ali yaquba waj'alhu rabbi Ibrahim ní tàdọ́rùn ọ̀tẹ̀wọ́ kọ́mọkùnyẹ́yẹ́ sọ́lọ́hun Zakari ìyá tẹ́wọ́ kọ́mọkùnyẹ́yẹ́ sọ́dọ̀ ọlọ́hun
ó wá jẹ́ sí pé Al-Qur'ani tẹ̀rí yẹn uslubu méjì náà nígbà sọ̀rọ̀ ọmọ nínú kọ́ wá ala sabili imtinani ó pe ọmọ ní ọ̀rẹ́ níta bọ́lá ti ṣe bàbá wa Mufti ní imtinani fún Ìlọrin ó ṣe é fún Marikasi ó ṣe é fún Ìlọrin ó ṣe é fún Léon Kíjìpá ó ṣe é fẹ́ni tí làákàyè rẹ bá gbáyé pẹ̀lú àlàáfíà yóò máa rí pé imtinani Ọlọ́run ní ìkẹ́lẹ́lẹ́yìí ọ̀làlẹ́lẹ́yìí bíbò àṣírí lélẹ́yìí bàbá Mufti ń jẹ́ imtinani ìbò àṣírí fún Marikasi ìbò àṣírí fún Ìlọrin ìbò àṣírí fáyé Ọlọ́run a sì máa ṣe bẹ́ẹ̀ kó máa jẹ́ imtinani kó jẹ́ ọ̀rẹ́ níta Ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ a sì máa jẹ́ at-targhib kí àwọn èèyàn máa sojú kòkòrò pé bí láwájá ti rí lọ́mọ ìdùnnú tó níwà tọ́lẹ́wà tọ́lọ́rọ̀ rẹ̀ tọmọ wá ṣíṣe a máa jẹ́ targhibu fáwọn kan Kùránì a máa gbé wá bẹ́ẹ̀ a sì máa jẹ́ lẹ́yìn kọjá imtinani wa targhibi a máa jẹ́ kíni al-baqa kéèyàn máa ṣẹ́kù Ọlọ́run a máa pọ̀ ọmọ bẹ́ẹ̀ ó wá pa àwọn kan bẹ́ẹ̀ lánàá bá a ti rán pẹrẹ rẹ̀ lára bàbá Mufti pé wọ́n jẹ́ imtinani wa targhibu wa tarhibu Ọlọ́run a máa fọ ọmọ kí àwọn kan ipe ọmọ ìjọ máa máa fi ọ́ kílé àfi ọ́ kẹ́sìn àfi ọ́ kílù àfi ọ́ kẹ́ ayé lọ́lọ́run fi gbé wọn náà Al-Qur'ani pé zuyyina linnasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatiril muqattarati minadh dhahabi wal fidda wal khaylil musawwama wal an'ami wal ardi zalika mata'ul hayatid dunya wallahu indahu kama ní ahababutu fún ara Ọlọ́run lọ́fẹ̀ẹ́ kọ́ máa jẹ́ sí pé ahababutu lè nẹ́ẹ̀sì shahwat kí nǹkan máa wù yẹn kò sẹ́ni tó máa wù àmọ́ ru ọmọ wo ní wùwá ọmọ zina tí ń wùwá náà ní tẹ̀rìhíbí kọ́lọ́hún fọmọ kíyàn lọ́dà uslubu kejì Al-Qur'ani a máa gbé wá kò sẹ́ni tó fẹ́ ọmọ tahsiru wa tarhibi Ọlọ́run afọmọ mi balẹ̀wí àfi bájọ wí àfi bábàbá wí àfi báyà wí tahsiru nu tarhibi lọ́mọ mi tarhibi ìrẹ̀hàbíyà ni àfi dẹ́rù balẹ̀ àfi dẹ́rù bàlú àfi dẹ́rù bẹ̀sìn àfi dẹ́rù bàwùjọ àfẹ́rù ẹ̀ lọ́lọ́run sọ wípé la taqtulu awladakum hashiyata imlakin nahnu narzuqukum wa iyyakum inna qatlahum kana khita'an kabira. Àwọn kan bẹ wọ́n ti para wọn wọ́n tún wá pa ní tí wọ́n bí òkú ni wọ́n ṣe bí àlàyé gbogbo ẹni tí ń dẹ̀sìn láàmú òkú ni ẹni tí ń dọ́lọ́n láàmú òkú ni tàṣírù nù kọ̀dá ló fi jẹ́ sí pé lọ́dọ̀ àwọn onítẹ́rìbíyà àríyáyà àwọn èfi ṣeré wàlẹ̀ ìnáyà àwọn èfi ṣeré ń tó lè sọ ọmọdé lórí ibú ó kó sábẹ́ àríyáyà malibasu ẹlòmíràn ọmọ tó máa ń wọ̀ àlìgìsà ọmọ tó máa ń jẹ àdàwáwù àǹtútọ́ dáa kò fọ́ máa rẹ̀ tẹ́lẹ̀ rèé pé àríyáyà tó bá ti fẹ́ẹ̀lì ìnáyà náà tán al-ihtimam dípọ́tòlù mọ̀láàbọ̀ téèyàn bá ti lójú tó dáa tí ó fi máa wu ọmọ káàkiri báyìí ló fi jásí pé làáfà kan fi kọrin pé kí lọ́kọ̀ ó ní ara ó lè dá lífàtà dọ́rara nàlẹ́ lakọ́dí amusa kiri sáìdálẹ́rì amusa hakima. Ọlọ́mọ́bùn wa kò gún bàbá Mufti látàná dọ̀rọ̀rẹ̀ ní àlẹ́ yìí torí pé àwọn gan ọ̀jẹ́ nira fáwọn tó bí wọn. So ẹni tí ọ̀jẹ́ nira ardu tayyibu yakhruju nabatuhu bi'idhnillahi walladhi habuza la yakhruju illa nakada kadhalika nudharrifu al-ayati liqawmin yatafakkarun. Ó dá wa lójú pé bàbá Mufti ò ní bíbí kú bíbí lé ọmọ wọn bíbí kú bí. Tó pé ilẹ̀ tó dáa ló hù wọ́n ẹni rẹ̀ ló bí wọn
ẹni rẹ̀ lọ́tọ̀ọ̀rọ̀ wọn bàbá wọn sọ pé habuli mina salihin wọ́n béèrè dáadáa lọ́dọ̀ Ọlọ́run wá tà fún bàbá Òkìjìpá ó wá tà ó tún pọ̀ jù ó wá bù wọn lọ́mọ tó gbé nǹkan wọnú léhun tí ò ṣẹlẹ̀ rí báfà bá wà ń bẹ̀ bí bàbá Mufti kọ́ o tí wọ́n tún lé kí ẹ jẹ Mufti Ìlọrin lọ́dọ̀ gbogbo àwọn kìnìún àfáhùn kò yí sí o kọ́ ọmọ jẹ Mufti gan kọ́ fẹ́ jẹ òun wà sí àdúgbò wọn ò ní jẹ́ orí iṣẹ́ káwá ní wọ́n gbélé wọ́n gbé taaré kó tún wá Ìlọrin Ọlọ́run wá dá wọn lọ́lá táwọn tí ń bẹ̀m̀bẹ̀ ń wòrán báyìí kìí ṣe pé wọ́n ń wòrán habuli mina salihin fabasharnahu bigulami. Rabbi habli minas salihin fabasharnahu bigulamin halim. Ẹ wá rí pé Halimu ni bàbá Mufti jẹ́jẹ́ ni wọ́n máa lọ jẹ́jẹ́ ni jẹ́jẹ́ ń wá ń fún wọn ní wọ́n lè rò bí wọ́n burú wọn ò burú ẹnìyàn bá tọ́ yọ́ nà pánà ni ọfà yẹn lẹ́wù ó ṣe sùúrù ọfà àrùn gbọ̀n ọwọ́ fẹ́ tọ́ bọ̀ lẹ́mìí yóò dùn yóò rura Halimu lèmi mà wọ́n sí ìyẹn jẹ́jẹ̀jẹ́ bó bú wọn máa wọ́ ni àti pé nísìnyí èébú wo ló tún kù mọ́ gbogbo ń tẹ̀yìn èébú yín lọ́lọ́run ti fi yìn yín so kọ́lọ̀ ń wọlá bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ máa bí àti táwọn ọmọ yín ọmọ bí kó ṣe wọ́n lọ́mọ imtinani kó ṣe wọ́n lọ́mọ tẹ̀rẹ̀hìbì kó ṣe wọ́n lọ́mọ tẹ̀rẹ̀hìbì bọ́lọ̀ ti fàfà wa sàdálà kìín fi gbogbo wọn náà kìín tí bá dédé di social media yóò wù yín kí wọ́n náà tọ́mọ rẹ̀ dáadáa kọ́mọ àfà kọ́mọ ṣèbó ń jọ̀hún bọ́bá láwọn ọmọ àfọ wá ṣèbó wọn máa kí ló lóní fún ni wọ́n á kéwú wọ́n máa kí ló lóní ẹ̀yin wá rí méjèèjì balance ọmọ kéwú wọ́n kàwé ẹ láṣeyọrí ọlọ́mọdé máa padà sí ibú wá sínú fún wọn náà kí ló fẹ́ ṣe má pọ̀ ọmọ rẹ má fi wà pa má fàníyàn pa because ẹlòmíràn náà máa ń lè wé ni àníyàn rẹ ló ti pọ̀ ọmọ ẹ̀hún bọ́ọ̀ bá ti láníyàn rẹ òun wèsì owó lọ ló èbó ni lọ́lọ́run sọ pé látẹ́kùtùlú awladakum khashiyata ìmùláàkì àlèmùláàkù ń gbà míì èèyàn lè lówó kọjá sí pé ìwà gan ni ìmùláàkù rẹ ọlọ́ni nánú ọ̀rọ̀ sókùnkùn wọ́n bá ti níwàárí àdànsíbi ọlọ́dọ̀ mi wáhì ìyá kùn ọ̀dọ̀ wọ́wọ́ o bàbá Mufti ní sọ fún yín pé inna qatilahum kana fatihan subhana rabbika rabbil izzati amma yasifun.